Serap ti ránṣẹ́ ìjayà sí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu o. Àjọ Socio-Economic Rights and Accountability Project Serap wọ́n ti ṣe ìkìlọ̀kìlọ̀ fún Ààrẹ Tinubu lórí ọ̀rọ̀ owó kan tí kò dín ní bílíọ̀nù lọ́nà 15.6 náírà eléyìí tí wọ́n ní mínísítà fún ìgbáyégbádùn ọmọnìyàn àti àdínkù ìṣẹ́ àti òṣì Betta Edu tó kó sínú àpò òṣùwọ̀n kan tí kìí ṣe ti ìjọba. Kọ́láwọlé Olúwadáre tó jẹ́ igbákejì adarí àjọ Serap ló fi àtẹ̀jáde ọ̀hún léde. Ó ní ṣáájú ní ìròyìn ti kọ́kọ́ fìdí ẹ̀ múlẹ̀ pé Betta Edu ti pín owó rọ̀gùrọ́gù ọ̀hún ìyẹn 585 billion eléyìí tó jẹ́ ti àwọn tó ní ìpèníjà ara ní ìpínlẹ̀ Akwa Ibom, Cross River, ìpínlẹ̀ Èkó àti ìpínlẹ̀ Ògùn sínú àpò òṣùwọ̀n tí kìí ṣe ti ìjọba rárá. Ṣùgbọ́n tí mínísítà Betta Edu ó ní bó ṣe yẹ kí àwọn gbé owó ọ̀hún náà gbà làwọn gbé gbà. Wàyí o, àjọ Serap ti wá fìdí ẹ̀ múlẹ̀ pé ìgbésẹ̀ Betta Edu yìí ó lòdì sí òfin orílẹ̀-èdè wa Nàìjíríà tó ní owó ìjọba kò gbọdọ̀ jẹ́ sísan sí inú àpò ẹnikẹ́ni. Nítorí ìdí èyí, wọ́n ti ké sí Ààrẹ Tinubu láti pa á láṣẹ fún onídàájọ́ àgbà tó tún jẹ́ mínísítà fún ètò ìdájọ́ lórílẹ̀-èdè yìí Ọ̀gbẹ́ni Lateef Fagbemi láti fi ọwọ́ tó lágbára mú ọ̀rọ̀ náà kí wọ́n sì ṣe ìwádìí ẹ̀ fínífíní kí ó tó ọjọ́ 7 kí ọ̀rọ̀ ọ̀hún kó sì dé ilé ẹjọ́. Àìjẹ́ bẹ́ẹ̀, àwọn yóò pe Ààrẹ Tinubu fúnra rẹ̀ lẹ́jọ́. Adúràmọ́mi Balógun ló kó ìròyìn náà jọ. Èmi Ẹniọlá Sálíù ni mo kà fún yín lórúkọ Planet Radio TV. Ẹ like, ẹ comment kí ẹ sì subscribe lórí àwọn ìkànnì wa. Ẹ ṣeun.